Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Then ẹ jẹ́ ká tún wá sọ fúnra wa, ká sọ fún àwọn ọmọ wa ńlé, ká sọ fún àwọn family wa pé kò sí nǹkan tó ń jẹ́ protest. Àfọgbọ́n bàálù jẹ́ ni. Ẹ wo ìtàn ṣe ní ìtó kọjá. Ẹ wo gbogbo nǹkan ribiribi tíjọba ṣe tí wọ́n lọ dáná sun. Ẹ rí pé àwa náà ń bá jà, àwa là ń fara wa sẹ́yìn. Ẹ má jẹ́ kí nítorí pé ẹgbẹ́ òṣèlú kan kówó fáwọn kan pé kí wọ́n lọ jà. Ẹ má jẹ́ kí àwọn ọmọ wa kan torí ìbọn kan forí jóná kí wọ́n wá Shoprite tó wà ládé nínú Ògúnsànyà, èyí tó wà ní Ṣàngótẹ̀dó, tó wà ní Lẹ́kí, àwọn ọlọ́jà tí wọ́n fara kọ́ ń bẹ̀ ṣé wọ́n ti dìde padà? Àwọn ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀, ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀. There is nothing like a protest in Lagos State, because the government of Lagos State is making us proud. They are making us happy. They gave us sense of belonging. So ẹ jẹ́ ká máa sọ fún gbogbo àwọn èèyàn pé ìjọba ìpínlẹ̀ Èkó ó ń ṣe wá dáadáa. Ìjọba àpapọ̀ wọ́n ṣẹ̀ débẹ̀ ní kẹ́ tó sọ pé ìjọba kan ò ṣe dáadáa. Ẹ jẹ́ lọ́dún mẹ́ta. Orí nǹkan ti bàjẹ́ tẹ́lẹ̀ kọ́dọ̀ máa wà. Yes. Ṣé bóun ni àwọn ọlọ́jà kan ní ọjà jóná, ẹlòmíì ó dọwọ́ Ọlọ́run àti dìde ẹ̀ padà. Ọjọ́ máa bẹ̀rẹ̀ sí sanwó fún tí ìjọba promise for the next week. Àmì Ọlọ́run. Yeah, but even no matter how much the government gave, is it going to? But ìjọba ń gbìyànjú náà ni. But àwọn ẹni ẹlẹ́ni wọ́n á tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ padà. So the best thing ni pé prevention ká prevent àjálù. Prevention is better than treatment, is better than cure. Àní ṣòfò ẹ̀mí o. Ẹ jẹ́ ká máa rán fáyẹn létí mọ́ ètò ara wa kó ní kálukú sọ fọ́mẹ̀ kó tún ṣàwé agbẹjẹmọ́.